tọ́lọ́run bá yín sọ ohun nǹkan tọ́lọ́run bá yín ṣe so gbogbo àwọn àgbààgbà wọn yẹn Professor Banta Akintoye Ọlọ́run ò bá sọ̀rọ̀ Sunday Igboho Ọlọ́run ò bá sọ̀rọ̀ ṣé ìwọ gbé ìbọn tó lọ sí oko ibi tí Sunday Igboho lọ rí wàlá Igboho tí ò bá gbọ́ràn tí ò gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ìbọn takò agbọ́ dáadáa o wàláì tí ò bá gbọ́ ọ̀rọ̀ yìí tó bọ́ ta tó sọ wípé Yorùbá nation o àbí ẹ fẹ́ dé ta àbí kẹ́ lọ ṣe rally gbogbo wàláì òun bó ṣe mo lọ́ọ̀bù ẹ̀ tó máa bú ẹ. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ẹ kú àkókò yìí o kẹ́ẹ̀dẹ̀kú ìgbà yìí ẹjọ́ àǹtí mi ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share ẹ ní bínú ni fún ọjọ́ mẹ́ta yìí tí mi ò fi bẹ́ẹ̀ wá sórí Facebook kì í ṣe pé kò sí nǹkan kan o kò sí anything at all. Àmọ́ lónìí inú mi dẹ̀ dùn tó dẹ̀ jẹ́ pé mo wá ní àkọ́kọ́ ẹjọ́ ẹ má bínú ẹ̀yin tèmi nídìí àsíbírà ẹ ní bínú ni o ọmọ wáyé tí mo sọ pé ẹ ní bínú ni wípé ohun àṣèrè láti gẹrun àmọ́ ọ̀nà tó pọ̀ ni ò jẹ́ ẹ ní bínú ni ìdí tó lè jẹ́ pé ẹ ní bínú ohun ni wípé ṣẹ́ni tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí mo máa try láti ṣèkéni láti digest ẹ náà mo fẹ́ try pé kí n máa digest ẹ mo kí gbogbo inú mi pátápátá ìwọ tó ń gbọ́ mi ìwọ dẹ̀ tó lè jẹ́ pé òde ń bọ̀ láti máa wo show yìí ilẹ̀ tó ń bọ̀ láti wá wo show yìí àti ilẹ̀ tó lè jẹ́ pé ó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó lè jẹ́ pé ẹ fẹ́ wo show yìí ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yìí bẹ́ẹ̀ bá wà bí ní òtítọ́ àtòdodo mo fẹ́ wípé kẹ́ máa bá mi share show yìí my sister from Cali from California my good sister ìjọ̀gbọ́n ti dé bàbá onílòǹgòso wàhálà ti dé bàbá onílànsáàgì bàbá náà ti dé hallelujah o hallelujah rẹpẹtẹ o bàbá confam ló tún ti ń lọ nínú mọ́tò tó rẹ̀ jẹ́ pé oyè kan tún sọ lọ́kàn tó sọ pé kò ń jáde kó máa fi tó ẹ̀ létí ẹ má bínú o ẹ lè rí ápù lọ mo fẹ́ máa jẹ ápù nítorí pé ọ̀rọ̀ mi wà tó rẹ̀ jẹ́ pé kó jẹ́ kí èèyàn máa fi mú mi àbí kí èèyàn fi mu tíì àbí kó fi jẹ ápù ẹ ṣe my good sister bá mi share ẹ jù sọ́hùn ẹ bá mi dáta ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé o lọ sórí YouTube channel mi bàbá confam international ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe o tún lè lọ sórí page mi bàbá confam náà ṣe ni ẹ lọ síbẹ̀ kẹ́ lọ follow mi bó ṣe ń follow mi ẹ máa rí ṣe nínú ọdún tuntun yìí o gbogbo ẹnikẹ́ni tó bá rò kúrò yìí tó rò wípé ẹ máa kú kóhun tó yọ irọ́ ló pa ẹ̀jẹ̀ ń gé àpùjẹ náà. ẹ má bínú o ápù mi wà tó lè jẹ́ pé ó máa ń dùn mí dẹ̀ wà tó tún máa ń korò ọ̀rọ̀ mi dẹ̀ tún wà tó lè jẹ́ pé ẹ máa gbọ́ tó máa korò létí míì tún wà tó lè jẹ́ pé tó bá gbọ́ ẹ máa ronú sí i bó ṣe mo jáde síta ń sìn báyìí ọ̀pọ̀lọpọ̀ ló máa pé òun ni bàbá ìtúndí tó tún gbé wá o dáadáa ni màá gbé wá bá yín mi ò ní gbé aburú bá yín rárá àtọ nítorí pé
ẹ̀yin fans mi ẹ̀yin lẹ sọ̀rọ̀ ẹ̀yin lẹ wà tí mò ń wà tí n bá rí tẹ́ bá wá sórí show inú mi máa ń dùn wípé òkè máa gbé sí létí ẹjọ́ bó ṣe wá síbẹ̀ mo fẹ́ kó máa love ẹ̀ kó dẹ̀ máa share ẹ̀ ẹjọ́ torí t'Ọlọ́run ẹ máa love ẹ̀ kẹ́ dẹ̀ máa share ẹ̀ ikú mi ti kú ní Nàìjíríà nígbà tó ń sọ pé ó máa ṣe rally anyway yẹn kì í ṣe ọ̀rọ̀ tuntun tá a máa gbé wá báyìí but ọ̀rọ̀ tó jẹ́ tuntun tí mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá ẹ máa ń pera yín wípé ẹ káàárọ̀ jíire àbálẹ̀ jẹ́ ń pera yín ẹ tún máa ń pera yín pé ẹ̀yin ọmọ Oòduà fine àgbà pé ọmọ Oòduà ní lóòótọ́ àmọ́ ọ̀tẹ̀ pọ̀ láàrin yín ọlọ́tẹ̀ ni gbogbo yín mi ò bomi sẹ́nu sọ mo sọ pẹ̀lú confidence ṣé kí n tún sọ kẹ́ gbọ́ ẹ̀yin Yorùbá ọlọ́tẹ̀ ni ọlọ́tẹ̀ Bíbélì pàápàá sọ ó ní ṣé nǹkan tó dáa ó lè máa jáde láti Jerúsálẹ́mù bí mo wá wò lótìtọ́ àtòdodo wípé ọ̀rọ̀ tí Bible sọ òtítọ́ ni Bible sọ fún wa mo ṣe ètò kan ní nǹkan bí at least bí 3 to 4 days ago bóyá ó ti wà lórí YouTube àbí mi ò ti gbé sórí YouTube mo dẹ̀ wá sọ̀rọ̀ yẹn mo ń bèrè lọ́wọ́ ẹ̀ Yorùbá wípé ṣé ẹ lọ sí comment section mi wo ó máa dá fún ẹ bó ṣe gbọ́wọ́ sókè yẹn báyìí ẹ máa rí owó gbà lágbára Ọlọ́run èmi mo sọ bẹ́ẹ̀ ẹ bá mi share rush ẹ bá mi share rush ẹ má bínú o ample kan báyìí wà ó jẹ́ rẹ́ẹ̀dì kan dẹ̀ tún jẹ́ bí white ìdí ni pé eléyìí kò dùn rárá eléyìí náà tún dùn díẹ̀ jẹ́ kí n try ilé ìwòran eléyìí dùn. Ẹ má bínú o ohun tó fara tí mo fi sọ irú ọ̀rọ̀ tí mo sọ ni wípé mo bèèrè lọ́wọ́ àwọn èèyàn kan ní ọjọ́ kan wípé ṣé ẹ fẹ́ gbà kí èṣù kó gbàjọba ni àbí ẹ fẹ́ jẹ́ kí ìjọba kó jẹ́ ti Ọlọ́run nítorí pé a dá fún ẹ àti mi God bless you bá mi share ẹ kó dẹ̀ máa love ẹ ẹ máa love ẹ kẹ́ dẹ̀ máa jù sókè lọ́hùn fún mi ẹ máa love ẹ love ẹ rush ẹ jù sọ́hùn rush kẹ́ dẹ̀ máa jù sọ́hùn kẹ́ ẹ máa jù sọ́hùn ẹ máa jù sọ́hùn a dá fún ẹ sister mi God bless you. Mo ní ṣé ẹ fẹ́ wò kí èṣù kó gbàjọba ni àbí ẹ fẹ́ jẹ́ kí ìjọba kó jẹ́ t'Ọlọ́run. Èmi ò kọ́mẹ́ntì tèmi ni wípé èṣù ò lè gbàjọba. Ìjọba t'Ọlọ́run ni Ọlọ́run ló dẹ̀ ní ìjọba. A dá fún ẹ bọ̀dá mi. Ohun tí mò ń sọ tí mò ń gbà gbogbo ibi tí mò ń gbà yìí mo ní ẹ bá mi share ètò yẹn yìí tèmi ẹ bá mi share ẹsẹ̀ ẹ share kó gbàsíkì mo fẹ́ fún ọ ní gbàsgbòs Ọlọ́run mo fẹ́ fún ọ ní gbàsgbòs ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹni tó bá dẹ̀ gbọ́ tínú bá bí ẹ lè já kúrò bọ́n tí mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí ẹ nídìí láti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ má sá lọ rárá. Ṣé ẹ fẹ́ gbà ẹ̀yin tèmi ní diaspora yìí ẹ̀yin tèmi ẹ̀yin ẹmọ olùfẹ́ mi ṣé ẹ fẹ́ gbà kí èṣù kó gbàjọba ni àbí ẹ fẹ́ jẹ́ kí ìjọba kó jẹ́ t'Ọlọ́run. Bí mi ò bá ní parọ́ fún yín báyìí èṣù ti ń gbàjọba o Ọlọ́run
Èṣù ó ti dé Yoruba land. Ìjọ̀gbọ́n ti dé bàbá onílòǹkóso. Wàhálà ti dé bàbá onílànsáàgì. Èṣù ti gbàjọba ní ilẹ̀ káàárọ̀ jíire. Èṣù ti gbàjọba. Ẹ gbàgbé ẹ̀ pé ìjọba Ọlọ́run wà ńbẹ̀. Ìjọba Ọlọ́run ò sí ńbẹ̀. Never. Ìdí ni pé èṣù ti gbàjọba. Ẹ bá mi share o. Ẹ bá mi share o. Mo sọ pé mo ní màá fún àwọn èèyàn ní gbàsígbòsí lónìí. Professor Banji Akintoye ẹjọ́ torí t'Ọlọ́run. Bó bá wà nítòsí tí fídíò ẹ̀ bá dọ́dọ̀ ẹ súnmọ́ bẹ̀. Kó jókòó tì kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ìgbòho ṣà bàbá Májàsọ́lá. Bó bá wà nítòsí kó súnmọ́ bẹ̀ o. Ẹ má jẹ́ kó sẹ́dì sí ẹ o. I want you to listen fún nǹkan tí mo fẹ́ sọ. Èṣù ti gbàjọba ní ilẹ̀ káàárọ̀ jíire, èmi mo sọ bẹ́ẹ̀. Ṣé èdè bèrè lọ́wọ́ mi wá tí èṣù gbàjọba ní ilẹ̀ káàárọ̀ jíire? Nǹkan méjì ni mò ń wò tó dẹ̀ jẹ́ pé mo fi sọ bẹ́ẹ̀ pé èṣù ti gbàjọba ní ilẹ̀ káàárọ̀ jíire. Àkọ́kọ́ ni wípé kò sí olótìtọ́ rárá. Gbogbo ìta ń fa irọ́ ló kún bẹ̀. Èṣù ti gbàjọba bẹ̀. Ìkejì, ọmọdé ò mọ àgbà, àgbà ò dẹ̀ mọ ọmọdé. So èṣù ti gbàjọba. Gbogbo àwọn èèyàn tó pè Ìgbòho ṣà bàbá Májàsọ́lá alógun máṣá gbogbo pátápátá ẹ̀sọ́ ti ń sọ̀rọ̀ sí bàbá Májàsọ́lá o. Èṣù ti gbàjọba. Àmọ́ gbogbo àwọn tó ní owó tó ní ọlọ́lá ń bẹ̀ tó jẹ́ gbajúmọ̀ ní ilẹ̀ káàárọ̀ jíire yín kò sọ kò dẹ̀ bọ́ta kó sọ lọ́jọ́ kan wípé ẹjọ́ ẹ̀ má pa àwọn èèyàn mi. Èṣù ti gbàjọba. Tinubu la pè wípé ó jẹ́ aṣíwájú. Àmọ́ kì í ṣe aṣíwájú nítorí pé àfọbàjẹ kì í jọba àmọ́ òun fẹ́ jọba báyìí. Èṣù ti jọba ní ilẹ̀ káàárọ̀ jíire. Bí ẹ bá ní sọ òtítọ́ rẹ̀ má parọ́ fún anybody mọ́. Ẹ má bọ́ta kẹwàá parọ́ fún wa mọ́. Nítorí pé irọ́ yẹ ó ti já. Gbogbo ọmọ kékèké tó ń pa àbí ọmọ kékèké tó lè jẹ́ pé online ló ń jókòó sí tó lè jẹ́ wípé wọ́n máa ń jẹun àbí wọ́n máa ń ṣe show a máa lọ gbé show ní show tó máa sẹ́ndì káàkiri sẹ́ndì sí YouTube ṣẹ́ni kí rẹ̀ rògbò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Èṣù ti gbàjọba. Hello. Mo ń ṣe show lọ́wọ́ o. Lọ́wọ́ ti lọ bẹ́ẹ̀ sísí kó lọ máa wò ó. Kó lọ comment. Kó máa lọ fẹ́ kó share fún mi. Ẹ lọ bẹ́ẹ̀. Èṣù ti gbàjọba. Wàláì. Ẹ máa parọ́ fún wa. Ẹ̀yin onírọ́ játijáti wọ̀nyí.
ẹ̀yin onírọ́ rédèrèdè wọ̀nyí tá a bá rí báyìí a máa sọ pé èèyàn ní tá a mọ̀ wípé bóyá pé wo èṣù ní a lè mọ̀ bẹ́ẹ̀. tá bá ń wò ilé ọkàn a rò pé èèyàn gidi ní àmọ́ ẹ̀ kì í ṣe èèyàn gidi. èèyàn játijàti èṣù ti gbàjọba èmi mo sọ bẹ́ẹ̀ fún yín èṣù ó ti gbàjọba ṣé nǹkan tó dáa ṣé ó máa jáde ní Násárẹ́tì bí ẹ bára yín sọ̀rọ̀ ẹ lọ kóra yín jọ ẹ sọ fún wa wípé Yorùbá nation a fẹ́ gba Yorùbá nation gbogbo ilẹ̀ tí wọ́n á bọ́ ta gbogbo yín tẹ́ àjọ wa papọ̀ tá a sọ pé a fẹ́ gba Yorùbá nation gbogbo yín tó ti sá lọ tẹ́ ẹ lọ ń dá ẹgbẹ́ oríṣiríṣi sílẹ̀ láti dáwó láti máa kó jẹ èṣù ti gbàjọba. èṣù ó ti gbàjọba ẹ ṣe àìtò yìí ẹ máa ṣe àìtò yìí náà. ṣé rí jẹ́nsọ̀n gangan fún yín o Yorùbá ẹjọ́ ibi tí mo tó wá mọ̀ Yorùbá dé sí tó máa ní káàárọ̀ fún mi màá lọ wo ta wo ni màá lọ wo ìta ṣé àárọ̀ náà wà lóòótọ́ àbí ọ̀sán ṣé ọ̀sán kọ́ náà wà àbí ìrọ̀lẹ́ irọ́ wọn bá ìgbà kan gbin ni. èṣù ti gbàjọba. mi ò ní fẹ́ kẹ́nikẹ́ni kó sọ wípé bóyá pé ìjọba ìlú tí ìjọba Ọlọ́run ó yàtọ̀ àmọ́ ìlú Nàìjíríà ìjọba èṣù ló wà ń bẹ̀ èṣù ló ń jọba ń bẹ̀. èmi mo sọ bẹ́ẹ̀ o bàbá confam international ni o ẹ lọ gbé ẹgbẹ́ kẹsọ káàkiri èṣù ti gbàjọba. tó bá rí ọmọ kan tó dẹ̀ jẹ́ pé ó ṣe dáadáa nísìnyí kó tó tóbi ọdún kan ọdún méjì tí ò bá ti bọ́ sí ẹgbẹ́ yahoo ó máa jalè bí ò bá jalè ó máa gbéyàn á máa gbéyàn pa kó máa gbé ẹran èèyàn kó máa kun tó máa tà á èṣù ti gbàjọba. èṣù wà ní Nàìjíríà. Ìgbòho ṣá Bobby jẹ́sọ tiẹ̀ tẹ́ sọ fún ẹ tó bá fẹ́ bọ́ta láti sọ̀rọ̀ ẹ mọ ọ̀rọ̀ tó máa sọ kó máa ní point ọ̀rọ̀ tó máa sọ tí àwọn èèyàn máa gbọ́ Ìgbòho ọ̀rọ̀ tó máa sọ tó ní fún ẹ ní àkóbá ni kó sọ nítorí pé Nàìjíríà tẹ́ wà tẹ́lẹ̀ tẹ́ kọ́lé síbẹ̀ tẹ́ ń gbé bẹ́ẹ̀ kò wà bẹ́ẹ̀ mọ́ ń sìn yìí o. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lè pa ẹ́ Ìgbòho mo sọ fún ẹ o mo máa sọ fún ẹ ní gbogbo ìgbà Ìgbòho mo máa sọ fún ẹ mo fẹ́ kó jẹ́ ọmọ tó máa gbọ́ràn o mo fẹ́ kó jẹ́ ọmọ tó máa gbọ́ràn Ìgbòho ṣá ṣé ní ogun ò kì í ṣe fún yàn lẹ́ẹ̀mejì o ogun ò kì í ṣe fún èèyàn lẹ́ẹ̀mejì bí ogun kan bá ṣẹ́ tó mọ̀ pé ogun yẹn ti ṣẹ́ ìtò tún fẹ́ dìde ó ti wà lẹ́ǹkùnlé ẹ o. wàlẹ́ Ìgbòho tí ò bá gbọ́ràn tí ò gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ìbọ́ta kó a gbọ́ dáadáa o wàláì tí ò bá gbọ́ ọ̀rọ̀ yìí tó bọ́ta tó sọ wípé Yorùbá nation o àbí ẹ fẹ́ dé ta àbí kẹ́ lọ ṣe rally Ìgbòho wàláì òun bó ṣe mo lọ́ọ̀bù ẹ̀ tó máa bú ẹ. Ìgbòho máa bú ẹ máa dẹ̀ ṣe ṣó fún ẹ.
jẹ́ kẹ́ni bọ́ọ̀lù kó tàn ẹ́ o. Ìgbòho ìwọ ni ń wá. Bàbá Májọ̀sọ́lá jẹ́ kó rí ẹ pé o. Ìwọ náà wá o, n ò wá ẹlòmíì. N ò wá anybody because ó mọ̀ wípé ìwọ ló ń jà fún Yorùbá. Ó mọ̀ pé ìwọ ni àwọn Yorùbá ti lọ gang up against you. Ìgbòho tí ò bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí tó bọ́ta tí n bá gbọ́ pẹ́rẹ́ láti kú tọ́ bẹ́ẹ̀ máa ní kó gbé ẹ sí jẹ́ẹ̀lì. Ọlọ́run tí ò bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí kó jókòó ẹ̀jẹ̀ kó lọ sùn kó bá bẹ́ẹ̀dì àbí pílò ẹ sọ̀rọ̀ kó pe ìyàwó àtọmọ ẹ kó bá wọn sọ̀rọ̀ wípé kí ni reason kí ni nǹkan tó mo fẹ́ ṣe ń sìn tó jà fún Yorùbá ẹ máa kú tí Yorùbá máa rẹ̀ wá bó ṣe wà nítorí pé Yorùbá ò ṣe èèyàn o èmi mo sọ bẹ́ẹ̀. Ọlọ́run Yorùbá dà ẹ́ wọn ò ṣe èèyàn. Ìgbòho kí ni mo sọ fún ẹ Yorùbá dà ẹ́ o. Kú fún ìyàwó àtọmọ ẹ. Tí ò bá kú fún ìyàwó àtọmọ ẹ tó sọ pé ó máa kú nítorí Yorùbá nation fine. Ọkùnrin tó pa nígbà tó lọ ṣe rálì kí ni nǹkan tí family fẹ́ rí nsìn. Ó ṣeéṣe kó lè jẹ́ pé ọmọ olórí kan ni ó ti lọ. Sunday Igboho Igboho jà ẹ̀mẹ̀ ló mọ̀ pé ẹ́ tí n bá gbọ́ pé ó dìde òun lọ sí Nàìjíríà nítorí Yorùbá nation àbí ẹ fẹ́ lọ sí Nàìjíríà nítorí rally wàláhì èmi tí màá rán yàn lápẹ́ kán mú ẹ rè àdúgbò bí tó wà kò sí tí mi ò mọ̀ ń bẹ̀ màá sọ fún ó mọ̀ mí dáadáa màá pè wọn màá ní kó gbé ẹ kán lọ gbé sí jẹ́ẹ̀lì ó ṣe ó pààyàn ó fàdíyà ó ṣe nǹkan tí ò dá rárá àmọ́ for your life kó dẹ̀ wá safe màá ní kó gbé ẹ kán lọ tì ẹ́ mọ́lé. Ọlọ́run gbà bẹ́ẹ̀. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń sin náà lọ sórí online kó lọ gbọ́ ọ̀rọ̀ oríṣiríṣi tó ń sọ lọ sórí online kó lọ gbọ́ ọ̀rọ̀ oríṣiríṣi tó ń sọ àwọn tó jẹ́ pé ìwọ pẹ̀lú wọn báyìí ẹ ti jọ wà papọ̀ tẹ́lẹ̀ rí tó ń sọ fún ẹgbẹ́ Ìgbòho òun ló ń jà fún wa o fún ilẹ̀ Yorùbá o fún kinní kan fún gbá kan o wọ́n ti ń lo ọ̀rọ̀ àgẹ́sì ẹ báyìí. Ṣé òun lè máa torí wọn kú? Madam Onitiri ó ti wá ṣe tiẹ̀. Àmọ́ kí n tó wá síbẹ̀, Professor Banji Akintoye, ìwọ ló kàn báyìí o. Baba àgbàlagbà nìyẹn o
ó ti ní ọmọ. Má kú fún anybody. Ó ti pè ní olè. Ó ti pè ní oníjìbìtì. Ó ti pè ní many names. Tí àwọn ẹbí ẹ̀ ò pè é rí. Ó ti pè é bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ó fẹ́ bọ́ta ẹni tó máa dìbò fún bàbá, ẹ sọ pé kí ẹ dìbò fún èèyàn báyìí o tó bá hùn yín láti dìbò fún, ẹ dìbò fún. Bí Ọlọ́run bá sọ pé Yorùbá nation máa bọ́ sí, ó máa bọ́ sí. Bàbá, ó mọ iye ọdún tó ti wà ní Kútọ̀nù ń sìn báyìí. Ó mọ iye ọdún tẹ́ ti wà ní Kútọ̀nù. Kútọ̀nù dálẹ̀ jókòó síbẹ̀. Bàbá, àmọ́ tí Kútọ̀nù ò bá dá, ò ní ní nǹkan bẹ́ẹ̀. Now, ẹ ń jà fún ìran Yorùbá nísìnyí. Ó ti twist gbogbo ọ̀rọ̀ tó ń sọ, ó ti twist ẹ̀ lóríṣiríṣi. Bàbá Professor Banji Akintoye, ó ti twist gbogbo ọ̀rọ̀ tó ń sọ, ó ti twist ẹ̀ lóríṣiríṣi tó ti ń sọ. Ṣé o mọ̀ pé àwọn ọmọ tó bínú ò ní dùn sí? Àwọn ọmọ tó bínú ò ní dùn sí o. Àwọn olè burúkú pé olè wá jà pé olókòkò wá mú. Bàbá, ọmọ yín ló ń sọ̀rọ̀. Bàbá Confirm International, òun ló ń sọ̀rọ̀. Mo fẹ́ kó gbé ọ̀rọ̀ yìí kó gbé yẹ̀ wò. Tó bá jẹ́ pé ó bá dáa kó gbé yẹ̀ wò, tí ò bá dáa kó gbé yẹ̀ wò. Àmọ́ ẹ try fún Yorùbá nation, ó try fún wọn. But àwọn èèyàn tó ń bá rìn, tó ń bá kó, tó ń kó jọ, ìkejì ajá ni wọ́n. Ewúrẹ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n. Tó bá gbé ẹlẹ́dẹ̀, tó bá wẹ̀ fún, tó gbé sórí bẹ́ẹ̀dì, ó máa padà sí lẹ́lẹ̀ nítorí pé lẹ́lẹ̀ ni ẹlẹ́dẹ̀ ń gbé. Nínú pọ̀tọ̀pọ̀tọ̀ ni ẹlẹ́dẹ̀ ń gbé. Ẹlẹ́dẹ̀ ò kì í gbé orí bẹ́ẹ̀dì. Yorùbá ẹlẹ́dẹ̀ ni wọ́n o. Kò jẹ́ gbé sùn sórí bẹ́ẹ̀dì. Tó bá kú, tó bá bọ́ta, wọ́n á yẹ̀ níbọn, wọ́n á pa ẹ́ dànù. Yorùbá máa wà bó ṣe wà, ibi tó ń lọ wọ́n ti mọ̀ fúnra wọn. Bàbá, tí ẹni mo sọ fún ẹ̀yẹn o. Tó bá wọn kó gbọ́, tó bá wọn má gbọ́, Àkànní nìyẹn kó kan èmi. Àmọ́jọ́ tí bá gbọ́, tó dẹ̀ jẹ́ pé ikú tó máa kú kò wá látọ̀dọ̀ Ọlọ́run, kó dẹ̀ jẹ́ pé ìbọn náà fi pa ẹ́, àbí ó fi nǹkan mi fi pa ẹ́, bàbá, wàláì tó bá kú, ọ̀run máa gbóná mọ́ ẹ o. Ìdí ni wípé àwọn èèyàn tó jà fún wọn yìí, wọn ò ṣe èèyàn o. Tó bá máa kú kó sùn. Kí àwọn ọmọ tó bí kàn sọ pé bàbá mi ó ti sùn. Àmọ́ wọ́n wá ṣọ́ ẹ tó yẹn níbọn tó fi bọn fi pa ẹ́, bàbá, ẹ ní déjọba ọ̀run. Tó bá torí Yorùbá kú, tó bá torí Yorùbá kú, bàbá, alágbára díẹ̀ o. Irú ẹni mo sọ fún Sunday Igboho ń sìn. Mo ń lọ sórí online every day. Mo dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ní online every day. Mo dẹ̀ fi ń ṣe àpòjúwe pé mo ní ṣé àwọn èèyàn ló hù irú wà báwọn yìí.
lónìí mo pe ọ̀rẹ́ mi kan Gbẹ̀du mo dá orúkọ ẹ̀ mo pe ní London mo ní Gbẹ̀du mo là ń lọ oníbàwò mo á dá orúkọ èèyàn kan pé ṣé ó ti wà pẹ̀lú àwa Yorùbá nation ṣá ó ní kò wà pẹ̀lú wa mọ́ ó ti fi wálẹ̀ tipẹ́ mo ní lóòótọ́ mo ní nítorí pé mo wo show ẹ̀kan lónìí ọ̀rọ̀ tó ń sọ kì í ṣe ọ̀rọ̀ bí ọmọlúwàbí àmọ́ àwa tó lè jẹ́ pé àti sọ pé a ṣì wà ní Yorùbá nation tí n bá mọ owó tó fi bẹ̀mí gbà má ti gba owó mi jẹ́jẹ́ kí n dẹ̀ dákẹ́ kí n ṣẹnu fẹ́ mú kí n gba owó mi jẹ́jẹ́ kí n ṣẹnu fẹ́ mú. Irọ́ Yorùbá nation ni mí irọ́ Yorùbá nation ni mí òun ló mú ibi pa mí tí mò ń jẹ áàpù báyìí. Àwa tá àgbẹ̀dàgbà jẹ́ Yorùbá nation ebi àwọn ọmọ tá a jẹ́ agitator tó lè jẹ́ pé a máa ń ṣe show wọ́n ti sọ show wọn sì báyìí ó ń gbowó lórí YouTube ni wọ́n lè ṣe the show more than 100 níyì dé a lọ gbé show ní show á send díẹ̀ kó gbowó lé lórí. Yorùbá nation ló nà rẹwà yẹn èlòmíì struggle èlòmíì gbowó bàbá ọ̀rọ̀ tí mò ń gbọ́ lórí online àbí tó ń sọ lórí online tó fi ń sọ̀rọ̀ sí yín bàbá mi ò like ẹ̀ rárá ni o bàbá ọ̀rọ̀ tí ìjọ tí mo máa ń bá ẹ sọ̀rọ̀ láti ìgbà tá àti ìjà tó mú àwọn ọmọ wa yìí tó mú àwọn DSS mú wọn ni mò ń pariwo ń gbà yẹn nígbà ẹ̀ mò ń pè yín nígbà tó mú Sunday Igboho ní Kútọ́nù mo pè láìmọye gbà mo bá Sunday Igboho sọ̀rọ̀ bọ́tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Sunday Igboho ikú ẹ̀kọ́ la bá ó wà láàyè ó wà láàyè ògo ni fún Kristi lókè ọ̀run àmọ́ nítorí náà bàbá mo fẹ́ kó lo number 6 kì í ṣe pé kó bọ́ta coach announcement pápákọ̀ ẹni tó bá fẹ́ dìbò fún Tinubu kó lọ dìbò fún ẹni tó bá fẹ́ dìbò fún Obi kó lọ dìbò fún ẹni tó bá fẹ́ lọ dìbò fún Atiku kó lọ dìbò fún ẹ̀rí Ọbásanjọ́ ti bọ́ tansin ló ní ó ti àtáàkì Tinubu àbí kò àtáàkì ẹ̀ ó àtáàkì ẹ̀ bàjẹ́ ó ní Atiku ló lè ṣe àbí bẹ́ẹ̀ kọ́ Yorùbá dẹ̀ ni àbí kìí ṣe Yorùbá àbí kìí ṣe Yorùbá o aláìdá ni gbogbo Yorùbá yín aláìdá ni yín wàláì aláìdá ni yín ẹ wá pé kí Yorùbá kó ní lọ síwájú rárá Yorùbá ohun tẹ́ wá fún Yorùbá ni wípé ẹ ti ta sí oko ẹrú ẹ ti gbowó ẹ Ọlọ́run ó jẹ́ kẹ́yìn náà kó mọ̀ náà wípé rálì àwọn ará Èkó gbà kẹwàá ṣe rálì lẹ́kọ̀ọ́ gọ́fúnà Èkó gbà olórí burúkú ni ẹ mọ̀ ni ìkejì ajá ni Amẹ́ríkà máa pe àwọn èèyàn kan ní nígà olókùnrin yẹn ó ti fi mẹ́sẹ̀jì lẹ̀ wípé tí a bá ti rí rálì
lẹ́kọ̀ọ́ die and wish wọ́n lè pa wọ́n. Ìgbìmọ̀ Sanwó-Olú nìyẹn a lè pè ní Sanwó-Olú Sanwó-Òkú ni ká pè é àmọ́ àṣírí àtú lọ́jọ́ kan o ó lè pẹ́ ni àmọ́ àṣírí àtú gbogbo ẹni tó ń lò tó fi ń pààyàn tó fi ń bàtẹ̀yàn jẹ́ tí nǹkan tó dáa kò lè jáde lẹ́kọ̀ọ́ wàláhì ó máa jìyà àwọn tó ṣe pírẹsidẹ́ǹtì míì wà pápá báyìí tó lè jẹ́ pé ọwọ́ ti rọ́ ẹsẹ̀ ti rọ́ ó ti ń di pampasì sùn bẹ́ẹ̀ ló máa jẹ́ fún ẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ìwọ pẹ̀lú Gúnmi èèyàn burúkú ni yín Sanwó-Olú ẹ̀yin méjèèjì pẹ̀lú Gúnmi olórí burúkú ni yín tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ti ta ìkó náà òun lè á fi bọ́ta nísìnyí báyìí pé Tinubu ẹ fẹ́ gbé Tinubu sílẹ̀ Tinubu tó ti mọ̀ pápá báyìí kò mọ ọjọ́ tí Ọlọ́run dá fún kò mọ̀ ó dẹ̀ ń jà ó ní òun lè jẹ́ president fún ọjọ́ kan àwọn tó tì í tó dẹ̀ jẹ́ pé ó mọ̀ pé tó bá kú àwọn máa débẹ̀ ó ti wà lẹ́yìn ẹ̀ òkú tó fẹ́ pápá ti wà ní pàkọ́ ẹ̀ tí mọ̀ ni bàbá Professor Banji Akintoye ẹjọ́ ẹ̀ torí tọ́lọ́run mo fẹ́ kó lò number 6 áàpù kejì rẹ o ẹ má bínú ṣé mo pé kíní mo jẹ́ lẹ́kan green eléyìí o àmọ́ ilé kòrò gan ó kòrò. Nígbà tó fi owó lọ mí tí n bá mọ̀ ó jẹ́ kí n ti gba nǹkan mi. Mo ń jà fún Yorùbá nation Yorùbá nation Yorùbá nation òun ni mo ń jà fún. Gbogbo àwọn follower mi pàápàá báyìí gbogbo pátá báyìí Yorùbá nation òun la máa Yorùbá nation àìmọye èlòmíràn mọ́tò tó fi tọrẹ mo mọ ìyá mi nílùú yìí tó lè jẹ́ pé àdúgbò mi tó gbé mo fi orúkọ bò láṣìírí. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí ìyá ẹ̀ bá ní ṣó mi sá mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ òótọ́ ni ó ra mọ́tò tó lè jẹ́ gbóró èèyàn kó lọ gbé mọ́tò yẹn nínú ilé ẹni nítorí Yorùbá nation yìí. Onitiri wá ó ní òun máa gba Yorùbá nation òun ni Ọlọ́run rán onírọ́ ìyá onírọ́ burúkú yìí mo fi ẹ́ bú pàápàá nínú gbogbo ẹranko gbẹ̀ẹ́ tó dé tó sọ pé Yorùbá nation n ò dúró de anybody òun mọ nǹkan tó Ọlọ́run bá yín sọ òun mọ nǹkan tó Ọlọ́run bá yín ṣe so gbogbo àwọn àgbààgbà wọn yẹn Professor Banji Akintoye Ọlọ́run ò bá sọ̀rọ̀ Sunday Igboho Ọlọ́run ò bá sọ̀rọ̀ ṣé ìwọ gbé ìbọn tó lọ sí oko ibi tí Sunday Igboho lọ rí ṣé o lọ sí oko tó lọ attack o lọ attack kìíní rí ẹ̀bá ọ̀nà porúkọ ẹ̀ náà Fúlàní àmọ́ Sunday Igboho ó lọ àtáàkì wọn Sunday Igboho lọ tó lọ àtáàkì wọn àmọ́ èyí ò lọ tó lọ àtáàkì wọn àmọ́ Ọlọ́run ló bá ẹ sọ gbogbo gbàrà Ọlọ́run bá ẹ sọ Ọlọ́run ò bá ẹ sọ èṣù ló bá ẹ sọ̀rọ̀ èṣù Lágúnlóyè ló bá ẹ sọ̀rọ̀ tó bá tún gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu wípé Ọlọ́run ló bá ẹ sọ wàláì máa ṣépè fún ẹ má jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ bí Ọlọ́run ní ẹnu ẹ rárá ìwọ ló dé tó wá dàwárú Onítìrí ẹlẹ́nu pẹ́bẹ́ bí ìgbẹ́ tó máa ń yà láàárọ̀ yìí. Mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yọ pọ̀lọpọ̀ lómi máa bú mi gan ó máa bú mi nítorí pé Onítìrí ó ti yàgbẹ́ sí wọn lẹ́nu ó ti tú tán sí wọn lẹ́nu kún ló hábùn tó yẹ pé gbogbo ẹ̀ ó ti bàjẹ́ lóríṣiríṣi kò sí nǹkan tí èèyàn lè sọ mọ́ kò lè sí nǹkan tí èèyàn máa ṣe mọ́. Òun ni Ọlọ́run bá sọ mọ́ nǹkan tó Ọlọ́run bá mi sọ mi ò ní dúró de anybody kí n tó gba Yorùbá nation ìwọ ni gọ́ọ̀mẹ̀ntì tó wà ń bẹ̀
àwọn tó wà ní ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá ti mọ̀ jẹ́ sọ àṣírí ẹ̀ fún yín ṣé mọ̀ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yín British ló wà ní ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá ní nǹkan kan láti sọ ẹ lọ bá àwọn British kẹjọ jókòó sí round table kẹjọ sọ̀rọ̀ bí ẹ bá jókòó pẹ̀lú British pẹ̀lú round table gbogbo àwọn Yorùbá pátá náà máa pa ìran yín wọ́n máa rùn jégéjégé náà máa rùn tí British ò bá ẹ ti sọ̀rọ̀ ìran yín wọ́n máa rùn jégéjégé ni àbí ó dìgbà tí ẹ bá jókòó tẹ́ para yín papọ̀ tẹ́ lọ bá British pé British kí ni nǹkan tá a ṣe fún yín gangan tí ẹ lè dá sí ọ̀rọ̀ yìí Queen ti gbowó ẹ̀ẹ́díye góòlù tó ń bá lékún yìí ni ẹ̀ẹ́díye góòlù tó ń bá lékún yìí ń bọ̀ náà ti rí góòlù yẹn ṣé London náà ti rí góòlù yẹn ni ṣé London náà ti rí góòlù ẹ̀yin ọ̀dẹ̀ Yorùbá wọ̀nyí tí ẹ̀dẹ̀ jókòó tó dẹ̀ jẹ́ pé wọ́n fi gbà parọ̀ bó ṣe máa àjọ jókòó kẹjọ jókòó tẹ́ kó rẹ̀ ń papọ̀ pókè náà kí ní báyìí ó báyìí ní ká ṣe gbà kó lè yẹ wá no ẹ lọ dá ẹgbẹ́ lẹ̀ lóríṣiríṣi ìgbẹ́ Olúfẹ́mi ìgbẹ́ nàfẹ́yà ẹgbẹ́ olèníkájà ẹgbẹ́ kakowó jọ ẹ̀yin olè burúkú wọ̀nyí tẹ́ lọ kó rẹ̀ ń jọ tẹ́ sọ pé ẹ fẹ́ gba Yorùbá nation ṣé tó bá fẹ́ gba ìlú ṣé bójọ máa ń ṣe nìyẹn ṣé bójọ máa ń ṣe nìyẹn alábòsí ni gbogbo yín mò ń jà fún yín mọ̀lẹ́ sọ pókè o ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ báyìí ní kẹ́ ṣe ń bá ti mọ̀ má ti gbowó lọ́wọ́ àwọn politician tó ń fi owó bẹ̀ mí pé bàbá a máa ń gbúrú ẹjọ́ báwa sọ̀rọ̀ báwa ṣiṣẹ́ mo ní irọ́ Yorùbá nation ni mo bá lọ mo ń tẹ̀lé Yorùbá nation ebi wá ń pa mí áàpù ni mo ń rún jẹ bí màálù torí ewé tó ń kó jẹ Ọlọ́run wà gbogbo ẹ̀ tẹ́ ń da Yorùbá nation tẹ́ ń dàrú ilé àtọ̀nà yín máa dàrú ṣáà ni ẹ gbà bẹ́ẹ̀. Orúnlẹ̀lẹ̀ dá tí ẹ bá mọ̀ àwa máa sọ fún yín ẹ̀yin tí ẹ jẹ́ kí Yorùbá nation kó bọ́ sí orúnlẹ̀lẹ̀ dá gbogbo àwọn ọmọ tó ti kú tó fi ẹ̀mí ewé wu lórí Yorùbá nation yìí á bèrè lọ́wọ́ yín ẹ gbà bẹ́ẹ̀ gbogbo yín tẹ́ ẹ ti tan ọmọ lọ́mọ ẹ bọ́ta kẹ́lọ jà ẹ bọ́ta kẹ́lọ ṣe kinní kan àwọn ọmọ ọlọ́mọ ìgbà tó jẹ́ pé màálù ni wọ́n ò mọ̀bí tó máa ya sí tí gbogbo wọn bọ́ta lóòótọ́ tó ń sọ pé wọ́n fẹ́ lọ jà nítorí Yorùbá nation orí wọn ló máa dáa fún gbogbo yín. Orí àwọn ọmọ ìlú máa dá fún yín o nítorí pé ẹ sọ fún ọmọ yìí pé ẹ máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ Yorùbá nìyẹn o ohun tí màá bá yín pò ó máa lágbára jù ẹ gbà bẹ́ẹ̀ kì í ṣe pé Yorùbá nìkan kọ́ ni kìíní wa o ó wà láàrin church wọ́n lè dìtẹ̀ kí ilẹ̀ ọ̀la kó mọ́ wọ́n mọ̀ bó ṣe máa ń dìtẹ̀ issue tí èèyàn kan bá ní wọ́n lè fi bu á sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ ìyá máa jẹ gbogbo yín Ọlọ́run ó wà ní church káàkiri kò kàwé kò ṣe kinní kan kò ṣe gbá kan ìran ẹ báyìí ò lè ní ìran ẹ máa ń jà ìran ẹ kò sí nǹkan tó máa dá tó máa já ẹ ní ìran ẹ ilẹ̀ mọ́
ìyá máa jẹ yín Ọlọ́run bí ẹ bá gba Yorùbá nation tí ẹ sọ pé kò ní kọjá 2022 a máa gba Yorùbá nation ká tó bọ́ sí 2023 ṣé ẹ ti gbà ẹ̀yin olórí bú olórí má jáde ẹ̀wọ̀n yìí ṣé ẹ ti gbà ẹ̀yin atọ́nijẹ́ wọ̀nyí máa jólọ̀ mọ́ ń wọ ẹ̀yìn rẹ̀ ṣé ẹ ti gba Yorùbá nation ẹ ti gbà fún wa mo ti ń bọ̀ fún yín díẹ̀díẹ̀ ni mo mú bọ̀. Ẹ má rò pé a ti gbàgbé àbí àmọ́ nǹkan tá a ṣe ìrọ̀lẹ́ pa iye 20 ọdún ni ó sì ń jẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ iye 20 ọdún ó sì ń jẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ gbogbo irọ́ tẹ́ pa fún wa tí a fi nǹkan tó lè jẹ́ pé ká ṣe ká fi make owó a fi gbogbo ẹ̀ àfilẹ̀ tí a sọ pé òkè Yorùbá nation la fẹ́ ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe gbogbo ọ̀nà tá a fẹ́ gbà a fi gbogbo ẹ̀ bámbà máa fi sílẹ̀ torí Yorùbá nation la fẹ́ ṣe Yorùbá nation kí ni àmúbọ̀ ń sìn kàkà ká mú nǹkan bọ̀ ó ń pa wá ni orí ọmọ kankan tó ń pa yẹn orí àdá fún yín Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ sí Yorùbá nation tí ò bọ́ sí gbogbo ẹ̀yin kẹ́ni tẹ́ ẹ jọ wà papọ̀ tẹ́ ẹ fẹ́ kí Yorùbá nation ká gbà á wàláì tẹ́ ẹ bá sùn ẹ ní jí áńgẹ́lì Olúwa máa lé yín káàkiri lójú oorun ni. Áńgẹ́lì Olúwa ó máa lé lójú oorun ni nítorí pé ẹ̀yin ẹ gbà kí Yorùbá nation kó bọ́ sí ẹnu dúdùn tẹ́ ẹ sọ wá tẹ́ ẹ fi bá wa ẹ̀yin olórí bú wọ̀nyí mo wo kò ní dáa fún gbogbo yín bámbàm òótọ́ ni mo sọ fún yín ẹ tàn wá ẹ sọ wá di ẹlẹ́bi ẹ sọ wá di ẹni tí ò lè sọ̀rọ̀ mọ́ ẹ sọ wá di ẹni tí ò gbọ́ mọ́. Aganjọ wa ni bí odò adágún tí a lè ṣàn orí wa á dá fún yín bí n bá mọ owó gibidi owó gbẹ̀mù ló fi ń bẹ̀mí jọ́nà lọ́hùn kí fi Yorùbá nation lẹ̀ mo ní láyé àìmọye ìgbà tó ròyàn sí mi mo ní láyé mi ò lè ṣe bẹ́ẹ̀. Mo ní láyé mi ò lè ṣe kí n mọ̀ nígbà ẹ lọ́nba yìí kí n ti gbowó mi jẹ́jẹ́. Kí n ti mọ̀ nígbà yẹn kí n gbowó mi jẹ́jẹ́. Mo ní no mi ò ní gbowó mi ò fẹ́ ta ìran mi bá mọ̀ ń gbà náà pápá kí n gbowó kí n ta ran dànù mo ń jà áàpù ni mo wá ń jẹ ẹsẹ̀ mi ń pa mi mo ń jẹ áàpù ni mo ti jẹ ẹ̀kan tán ìkejì mo ń gbé dání yìí tí mo tún ń rún. Ẹ̀tẹ́ ti jalè ní Yorùbá nation yẹ mọ́ pé ẹ ti jalè lóríṣiríṣi
Kútọ̀nù dá tí gbogbo yẹn lọ sá tí Kútọ̀nù tẹ̀ lọ ń gbé Kútọ̀nù ń sìn. Dúró síbẹ̀ kan kí Boko Haram kẹ́ Yorùbá ẹgbẹ́ yín náà ló máa wá bá yín. Ó máa yí lọ́rùn ni. Wọ́n á lọ ta pátì lọ́tọ̀ọ̀tọ̀. Victor mi ò pè wá sí show mi o Victor mi ò pè wá sí show mi o. Mo fẹ́ kó jákò ní show mi Victor, mo fẹ́ kó jákò. Victor mi ò wá ẹ ní show mi o Victor, mo fẹ́ kó jákò lórí show mi. Mi ò wá ẹ rárá ni o, mi ò wá ẹ. Ẹ fi ọgbọ́n jákò lórí show mi. Victor mo bẹ́ẹ̀ ni, mo fẹ́ kó jákò lórí show mi Victor jọ, jákò lórí show mi. Kò sí tó bá wù mí tó bá sọ. Kí mo jẹ́jẹ́ mi kí gbowó mi. Má ti pín pẹ̀lú èèyàn. Irú àwọn Victor ó ń wú owó gan. Ebi owó ń pa bàjẹ́bàjẹ́. Ebi owó ń pa Victor bàjẹ́bàjẹ́. Má ti share pẹ̀lú ẹ̀. A ti bọ́ta. A ti máa ṣe show. Mo ní ìran Yorùbá nation mo ń bá lọ. Yorùbá nation mo bá lọ. Mo bá Yorùbá nation títí dé báyìí. Apple ni mo jẹnu mọ́tò. Apple ni mo jẹnu mọ́tò. Victor mi ò sọ fún ẹ pé kó comment lórí ẹ o. Apple ni mo jẹ nínú mọ́tò. Apple ni o. Rí bó ṣe mò ń ẹ wò báyìí. Ebi ni nígbà tẹ́ ẹ gbà ká gba Yorùbá nation. Gbogbo ata àpapọ̀ tá a jọ ń ṣe ẹ̀dì ń bú gbogbo ẹ̀dì bí Professor Banji Akintoye ẹ̀dì bú Sunday Igboho Madam Onitiri náà àti mọ̀kútẹ́rẹ̀ pé Madam Onitiri wo mo sọ fún máa fún ní gbàgbós òun tiẹ̀ náà pàápàá báyẹn lẹ́nu dúndùn bí ṣúgà ni kò sí nǹkan tó máa da tó máa jáde kúrò ńbẹ̀ ni ọ̀rọ̀ tiẹ̀ òun ló dà wárú ó dà wárú bámbàmù òun ló dà wárú mo rántí níjọ́ náà lọ́hùn yẹn tí a wà ní town hall meeting tí gbẹ̀dún sọ níjọ́ náà lọ́hùn Onítìrí ò tí ì dé o tó ní ẹ̀yàn ọ̀rá bíi kí ni nǹkan tá a fẹ́ ṣe iṣẹ́ ẹ̀ ti wo kiri dáadáa o ṣé kìí ṣe pé ìyá yìí máa dé tó máa dàárín wa rú ó ní irọ́ Professor Banji Akintoye náà sọ ọjọ́ lọ́hùn ó lè help wa àbẹ̀rẹ̀ sí ní pariwo 5 million petition àìmọye Android tí mo rà àìmọye owó charge card tí mo sẹ́ndì àìmọ̀ nǹkan lóríṣiríṣi àrí ẹ̀jẹ̀ àrí òmìnira o tó bá kọ́kọ́ máa bímọ náà pàápàá mo rò pé ẹ̀jẹ̀ la máa kọ́kọ́ rí àrí ẹ̀jẹ̀ tá bá kọ́kọ́ fẹ́ bímọ mo rò pé omi la máa rí tá bá rí omi àrí ẹ̀jẹ̀ tá bá rí ẹ̀jẹ̀ ọmọ máa jáde nìyẹn àrí omi o àdẹ̀rí ẹ̀jẹ̀ o tá bá ti rí 5 million petition automatically ni ó ti bọ́ sí orí mi ariwo tí mo ń pa everything ó máa dá fún gbogbo yín Ọlọ́run ariwo tí mo pa tí mo jókòó sórí mo jókòó èmi àgbàlagbà fúnra mi tí mo ń ròdò tí mo ń sọ̀rọ̀ ó ló máa dá fún yín tẹ́ bá fẹ́ mọ̀ tẹ́ bá fẹ́ ní ìsinmi ẹ pè mí o ẹ pè mí kẹ́dẹ̀ sọ fún mi èló ni owó ẹ kí n sọ fún ẹ kẹ́ tètè dá padà fún mi ìbẹ̀rẹ̀ máa fi nísinmi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹpọn àgbò kì í nísinmi ó máa mi ni ẹ ní nísinmi òótọ́ ni mo sọ fún yín mi ò dẹ̀ ní sọ nǹkan kọjá bẹ́ẹ̀ yẹn tó bá tún di ọ̀la Saturday mo tún bọ̀ fún yín ẹ tún gbọ́ èṣù kí ló ṣẹlẹ̀
ṣé ìwọ ni tó fẹ́ sọ fún mi. ṣé ẹ máa sọ kí lẹ wí. kí n ṣe kí ni. ẹ gbowó tí yín ni náà wọn á fún iṣẹ́ tí ẹ̀yin náà á jẹ jáwọ́ kúrò ní Yorùbá nation. tí n bá mo níjọ́ lọ màá ti gbowó màá ti dákẹ́. ẹ bá ti gba gbogbo owó tó ń gbà náà gbogbo ẹ̀ wọ́n ti pín owó orí ẹ̀yin sì ẹ ti kúrò ní Amẹ́ríkà ẹ ti sá lọ sí Benin Republic àbí Àjàṣẹ. Ó ga bàbá. Ó ga. Ẹ máa rí àwọn ọmọ bá ṣe máa ṣe settlement yẹn ẹ tètè ya já kúrò kí election ti fẹ́ parí o ẹ mọ̀ pé February ni tẹ́ ẹ bá ti declare ibi tẹ́ ẹ belong ń sìn tá a bá ti parí election ẹ tún lè padà ká tún máa pariwo Yorùbá nation Oòduà nation ṣe mọ̀ bọ́ ẹ máa ń ṣe nìyẹn màjàmá sálà kíkanjú náà. Ó dà pé bóyá nǹkan tó máa gbẹ̀yìn kí dẹ̀ mú gbà yín kí ti gbowó mi jẹ́jẹ́. Ẹ bá ti tètè táìmù ń lọ February election tàbá ẹ̀ ti parí gbogbo àti ẹ má wọlé gbogbo àwọn tó gbowó ẹ̀ náà ṣe máa padà pariwo ẹ̀yẹn jẹ́ kẹ́lẹ́ṣọ̀n tán tẹ́lẹ̀ṣọ̀n bá ti kọ́ lẹ̀ báyìí wọ́n á tún padà bọ́ta wọ́n á tún máa ṣe Yorùbá nation ní Yorùbá nation ẹ wà right bàbá confam. Ìwọ náà máa wà perfect okay. Ẹ máa wà okay ẹ yé pariwo mọ́ ẹ má rí màá bá yín sọ fáwọn tó wà níbẹ̀ nẹ̀ wọ́n á mú ṣe àyín wa. Mi ò lè bú ẹ náà because gbogbo ọ̀rọ̀ tó sọ àwọn èèyàn ń gbọ́. Ṣé láìpù lẹ́wà àwọn èèyàn ń gbọ́ wa. Ẹ gbọ́ bẹ́ẹ̀. Again. Anyway, gbogbo ẹ̀dá. Ìjọ̀gbọ́n ti dé bàbá onílòǹgóso. Wàhálà ti dé bàbá onílàsákì. Ẹ bá mi dá owó mi padà. Ọmọ mi kan pè mí jẹ́ kí n pe ọmọ mi tó dáa ni. Bóyá ó fẹ́ dá sí ètò yìí. Ó fẹ́ dá sí ètò yìí. Bóyá ó fẹ́ dá sí ètò ni. Wàhálà wọn ti pọ̀ jù. Ṣé ẹ fẹ́ dá sí ètò ni kí lẹ pè mí fún ọmọ? Ẹ ti kúrò lórí ètò mo wà ń bẹ̀ mo ń wò. Mi ò kúrò lórí ètò òun ló wà ni mo ń wò yìí. Mo rò pé ó ti kọ́ọ̀tì ni mo tún jẹ́kẹ̀ẹ́ mo tún wá ń wá káàkiri. Òun ni mo ń wò yìí. Mo sáré jáde. Okay. Bí a tẹ bá ṣe tán gbà ẹ jẹ́ kí n jọ ilẹ̀ bí a tẹ bá ṣe tán àbí. Mo wà ń bẹ̀. Ó ga o. Ọlọ́run kó ṣàánú ajé o. Ọlọ́run ṣàánú ajé. Ọlọ́run ṣàánú ajé. Mo ń sọ fún yín wo February àbí báwo ni porúkọ ọgbà tó rẹ̀ pé ó fẹ́ ṣe election sí. Bóyá àwọn ni kí lọ join. Bóyá àwọn ni kí lọ join. Kí èmi náà kí lè ní tówó ṣe. Kí lè ní tówó ṣe o. Àbí ó ní bẹ́ẹ̀ yẹn. Kí lè ní tówó ṣe. Because gbogbo wàhálà tí mo kóra mi sí yìí. Mo kóra mi sí wàhálà. Mo wá rò wípé bóyá kí n dẹ̀ mọ̀ mi jẹ́jẹ́ mi. Kí n lọ mọ̀ jẹ́jẹ́. Àwọn èèyàn dẹ̀ bá mi sọ o. Àwọn èèyàn pè mí lọ́tún lósì. Ọkùnrin pè mí, obìnrin pè mí. Bàbá. Kí ni problem ìwọ àgọ́ yìí? Tí mo sọ pé no èmi ò lè ṣe kíní bẹ́ẹ̀ yẹn o. Ẹ jẹ́ kí n wà ní Yorùbá nation mi jẹ́jẹ́ o. Ilé san mi ó dùn jújẹ lọ o. Mo wá fòtí gbogbo ẹ̀ mo ṣe gbogbo ẹ̀ torí Yorùbá nation. Gbogbo ẹ̀ tí mo ṣe gbogbo Yorùbá nation kí ni mo mú bọ̀ báyìí? Àbùkù oníyọ̀rọ̀.
àbùkù oníyọ̀rọ̀ ni o tí ẹ bá tètè mọ̀ mo ti sọ fún yín sìn ẹ lọ wá àyè ẹ lọ tètè wá àyè àmọ́ ìtó jẹ́ pàtàkì jù fún èmi tó dùn mí jù òun dà òun ti Sunday Igboho máa múra kó sọ pé ó fẹ́ lọ ní Nàìjíríà o ìlú mujẹmujẹ ni o Sunday Igboho tí ò bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún èyí tó bá múra wo tó bá sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí mo fẹ́ ti gbọ́ pẹ́rẹ́ màá ní kó orúkọ náà máa wá gbé ẹ wọ́n á gbé ẹ lọ tìmọ́lé àní gbà kó lọ sí Nàìjíríà yẹn ẹ fi wọ́n sílẹ̀ máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ni Yorùbá nìyẹn máa jó lọ mò ń wẹ̀yìn rẹ. Ó burú gan Yorùbá ó rí wípé Onitiri wá láti nowhere àmọ́ ó kàn wá láti nowhere ó wá tó sọ pé Yorùbá nation Ọlọ́run ló rán ẹ wá Ọlọ́run ló rán mi wá onírọ́ òṣì ó lè parọ́ kí òkú jí dìde ó wá tó wá dàárín wa rú mo gbọ́ pé Lady K ó ṣe show lónìí pé tó bá mú òun pẹ́rẹ́ Lady K ni o tó bá mú òun o àbí tó nǹkan bá ṣẹlẹ̀ sí òun Lady kíní o Madam Onitiri ni ohun tí Lady K ó ṣe show lónìí ohun tí Lady K ṣe nìyẹn ìyà tí ọmọ yẹn jẹ lórí Yorùbá nation olówà lọ́ọ̀kan yẹn. Ìyà tí Lady K jẹ lórí Yorùbá nation olówà lọ́ọ̀kan yẹn. Lady K jìyà gan títí dòní pàápàá báyìí àti mọ̀ pé ọmọ yẹn báyìí ó ti ní àlàáfíà. Ìyà tí ọmọ yẹn jì lórí Yorùbá nation ló wà lọ́ọ̀kan yẹn. Ó pariwo lónìí ó ní tí nǹkan bá ṣẹlẹ̀ àbí tó bá mọ̀ ń pẹ́rẹ́ ó ní Madam Onitiri ni ó ti dáràn báyìí. Ó ti dáràn báyìí o ìjà ńlá là ó fò níjà ìjà ńlá là ó fò níjà oṣó ilé ẹ lọ múra ṣẹ́dí tí àjẹ́ ẹ̀ bá ń fò lójú oorun àbí àjẹ́ ẹ̀ bá ń fò lọ́sàn-án gangan wàláhì yóò máa jábọ́. Madam Onitiri bí àjẹ́ ẹ̀ bá ń fò lọ́sàn-án àbí ó ń fò lálẹ́ ó máa jábọ́ gbà bẹ́ẹ̀. Àwa máa bá ẹ wọ ìwọ ló dé tó wá dàrí warú àgùntàn dàgbòrú nìyẹn wo mo tún bọ̀ fún ẹ ó dàbọ̀ náà.